kí ni kókó ọ̀rọ̀ tí Tinubu bá Super Falcons sọ lẹ́yìn tí wọ́n gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ ti àwọn obìnrin fún ìgbà ẹlẹ́ẹ̀kẹwàá ẹ̀sùn mọ́bì yìí ẹ̀wá gbọ́ o ààrẹ Bọ́lá Tinubu ti gbóṣùbà ràbàǹdẹ̀ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons Nàìjíríà lẹ́yìn tí wọ́n la Morocco mọ́lẹ̀ láti gba ife ẹ̀yẹ àwọn obìnrin fún ìgbà ẹlẹ́ẹ̀kẹwàá lálẹ́ ọjọ́ àbámẹ́ta nílùú Rabat ẹ̀kọ́ kọ́kọ́ sojú mímu fún Nàìjíríà nígbàtí eré bọ́ọ̀lù náà bẹ̀rẹ̀ torí góòlù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Morocco kọ́kọ́ gbá wọlé fún ara Super Falcons tí wọn ò sì lè takutu ní abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún àmọ́ o nígbàtí abẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì bọ́ọ̀lù eré aláfẹsẹ̀gbá ọ̀hún bẹ̀rẹ̀ ní Super Falcons bẹ̀rẹ̀ sí ní sáná tí Esther Okoroko sì dá góòlù kan padà lẹ́yìn tó gba gòlíwòmí gbá sí ọ tí Nàìjíríà rí sáwọn Morocco kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n bá tún rí góòlù kejì gbá wọlé èyí tó jẹ́ kí àmì ayò ọ̀hún di ọ̀mì méjì Jennifer Echegini tó wọlé ní abẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lọ́kàn Morocco lẹ́yìn ọ̀kan nígbà tó gba góòlù kẹta wọlé fún Nàìjíríà nígbà tí ó kù ìṣẹ́jú méjì kí eré bọ́ọ̀lù náà parí nígbà tí ó ń bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ààrẹ Tinubu ní Super Falcons mọ̀ pé àwọn ní iṣẹ́ láti ṣe o iṣẹ́ náà sì yé wọn yékéyéké Super Falcons ti wá jẹ́wọ́ ara wọn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tó tó ọ̀nà dárìn tí kì í ṣe kárí ọkàn Super Falcons lọ sójú ogun wọ́n sì tún ṣẹ́gun pẹ̀lú wọ́n gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ àwọn obìnrin gẹ́gẹ́ bí aṣáájú nínú bọ́ọ̀lù àwọn obìnrin nílẹ̀ Áfíríkà ní báyìí àlá wọn ti wá sí ìmúṣẹ o ààrẹ Tinubu sọ pé ìwúrí ńlá ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ọmọ Nàìjíríà níbikíbi tí wọ́n bá wà báyìí o ààrẹ ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons ti mú inú àwọn ọmọ Nàìjíríà dùn torí wọ́n jẹ́wọ́ ara wọn gẹ́gẹ́ bí ọmọ akin ó ní àṣeyọrí Super Falcons nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin dára fún ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà Tìdùmú Kọ̀sàìkì Esther Okoronkwo tó ṣe ìtanijí fún ikọ̀ Super Falcons nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà fún iṣẹ́ takuntakun eléyìí tó ṣe bákan náà ni ààrẹ tó gbóríyìn fún Rasidat Ajibade tó jẹ́ balógun ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà fún ipa ribiribi eléyìí tó kó nínú ìdíje náà Tinubu ní òun yóò mọ retí wọn o láti gbé ife ẹ̀yẹ náà wá sílé àmọ́ ó ní kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ó tó di ìgbà náà ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti dókòwò pẹ̀lú ìkànnì Jígí Alárà ẹ máa bá wa pín ká bẹ́ẹ̀ ẹ máa fẹ́ràn rẹ̀ ẹ máa fi èròǹgbà yín sí abala àríwísí Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.